àbí yóò kó ọmọ rógà lọ́wọ́ àdọ́tọ̀ ọlọ́ àsìkò àwọn olóṣèlú láwà wọ́n ti ń fara kí ló yẹ kó yé mùsùlùmí la fẹ́ sọ̀rọ̀ lé lórí la fẹ́ sọ̀rọ̀ nípa mùsùlùmí lẹ Yorùbá lábẹ́ àwọn adarí láti jọ́ta àti bẹ̀rẹ̀ títí lórí lábẹ́ àwọn adarí tó wá òpé wa ní mùsùlùmí lẹ Yorùbá láàásọ̀ nìyẹn wọ́n àpé wa rárá gbogbo ìgbàlá ń rí pé mùsùlùmí tó bá yanjú láàrin wa tó páàsì tó dá gbogbo kíláàsì kọjá òun lọ́yọ́ darí kìí sáwọn tí ń darí kódà kìí ṣe mùsùlùmí àárín wa tí ó gba kíláàsì kọjá tó wá lóòun lọ rí ìjòyè mùsùlùmí tó gba kíláàsì kọjá lè tọ́ pé ọgbọ́rọ̀ tó yọ gbọ́n ọkẹ́kọ̀ọ́ tó yẹ kọ́kọ́ wọ́n lè lò ó láàrin tí a gan ajẹ́rìí ẹ̀kọ́ ọmọlúwàbí ni ẹni Ọlọ́run ni tẹ́ bá wá ní mùsùlùmí báwọn dá sí ìdarí kan bóyá ń gbà tá ń lo ọba àbí ń gbà tá mú ní sèdé àbí gbà tá ń sóṣè ìlú alágbádá tiwantiwa yìí tá a bá ní mùsùlùmí kan ó wá dá sí ẹgbẹ́ mẹ́sẹ̀ ajẹ́pẹ́kẹ́ ààyè mùsùlùmí yóò ṣàṣeyọrí tó bá jẹ́ pé ó dáwọn kíláàsì tọ́yọ́ dákọjákó tó lọ kíláàsì wo èyíkéyìí olóṣèlú tí ó bá ti láàfáà tó gbádùn ní o yóò lè jẹ̀mọ́ kẹsí jẹ̀mọ́ àti ń kà ń kọrin káàkiri o táà náà gbádùn mùsùlùmí mọ́mí o mùsùlùmí olóṣèlú tá sọ pé mùsùlùmí gidi lè yìí tó sì jẹ́ olóṣèlú yóò ní àfáà tí ń gbọ́ sí lẹ́nu kìí ṣe àfáà àdúrà o ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń láàfáà o àmáfáà àdúrà ni Islam lẹ́pọ̀ ju àdúrà lọ àfáà olùtọ́ni sọ́nà mẹ́ntọ̀ kìí ṣe àwọn àfáà jálàbí tí ó ṣe jálàbí fún lásán ìyẹn ni pé àfáà tó yẹ pé kò sí nǹkan tó fẹ́ ṣe bí Abubakar Tafawa Balewa àkọ́kọ́ ẹ̀ tó kọ́ darí wa lẹ́yìn amúnisìn kò sí tó fẹ́ ṣe yóò bá àfáà rẹ̀ sọ̀rọ̀ tí ṣe Ahmadu Bello ìyẹn lọ́pàá tó pé látijọ́ tí Abubakar Tafawa Balewa ti lọ òṣì olórí kan bóyá mùsùlùmí lọ wá àbí kírísítẹ́nì lọ wá àbí kò lẹ́sẹ̀ tó dáa tó ẹni náà tó ti darí Nàìjíríà ẹni tí wọ́n pa lójijì wọ́n wá wo àkáǹtì rẹ̀ owó tí ń bẹ lákáǹtì rẹ̀ kò tó tọ́mọ ń sùkú àwọn tó bílẹ̀ kò tó tọ́jú ìyàwó kò tó manage àwọn aláàánú ni wọ́n ń ṣàánú ẹ̀ kí ló dé ó sì darí ó ní ìgbà tó fi darí Nàìjíríà òkúwó jẹ ọkà àyẹ̀wò káyè tí Islam fẹ́ kàkùn tí mùsùlùmí tí ẹ̀sìn bá ń bẹ lára rẹ̀ ayé lọ bí ipò ààrẹ lọ fi lóòlọ́ ẹ̀sìn máa rò dípò rọrùn a tún ti produce irú ẹ̀ ní gbàgbọ́ nítorí orí gbogbo oyún ti dọ́ta ní Nàìjíríà wọ́n náà ni Buhari sọ̀rọ̀ kan gbà tí mọ̀ ń ka ọ̀rọ̀ mo rí bí ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà ní sọ pé kọ́kọ́ síbò àdáwọn gan bú ṣé Nàìjíríà corrupt gbogbo ministry lọ corrupt gbogbo prasata lọ corrupt gbogbo setting bẹ lábẹ́ Nàìjíríà lọ corrupt kò sí ní kẹtẹ́ dì báyìí bí ẹ fún alẹ́yìn wọn pàlá kò sí ní tẹ́ẹ̀tì ní gbólé kírù Buhari wá darí Nàìjíríà wọ́n dẹ̀ gẹ́ bí mọ̀lẹ́kẹ̀ ọkọ̀ ṣoṣo tó ṣe lè máa ń kú fáwọn sìtánì bí Kàbùlí ọ̀gbà dàrún orú ẹgbọ́n mi olóṣìn kójò ajẹ́pẹ́ kó ṣe kó tó parí o kò lè pọ́síbù kí ẹni eré ẹyọ kankan dá lọ bí Buhari ṣe dá lọ kọ́ wá sọ pé òun ò rì sí tó bá ń bọ̀ ó gbọ́dọ̀ wà pẹ̀lú tíìmù ẹni tíìmù mẹ́ta kan sì lágbára tẹ́yọ̀ bá dá ní Nàìjíríà ó kò lọ́tọ̀ ọba dá wọ́n dàbí tiẹ̀ èrò rẹ ní ọwà nínú wọn tíìmù mẹ́ta tíìmù alákọ̀ọ́kọ́ onáà ní Senate president ń bọ̀ tó sì kó iye dèédé senator tó pé bó ṣe ń ronú láàárọ̀ máa ronú
ó kó wọn lọ táwọn bàbá wà bẹ́ẹ̀ tó máa ní ká kówó jẹ àwọn tí ẹ̀ ti mẹ́lẹ̀ ó ní àwọn wà kówó jẹ wá tó orílẹ̀-èdè rẹ̀ tó rẹ̀ ó kò lọ lẹ́yìn náà wà ayé àwọn mínísítà àwọn advisor ẹgbẹ́ rẹ̀ ó ní àwọn jẹkújẹ àwọn ànàní yóò àwọn selfish politician kò sí kankan lóde báyìí tọ́lọ ṣe tí ìrìndọ́dé tí wọ́n fi rán èdè mẹ́nu níbò wípé tí ọmọ Nàìjíríà náà lálọ́rí ẹsẹ́ òkè ilé ìdìbò fún atá kọ́ wá máa rí yí mọ́ kẹ́yọ̀ mọ́ rí ọmọ iṣẹ́ kankan tọ́lọ sí wá tẹ́ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì táà máa lọ ó kálukú wọn máa tara pé àwọn aráàlú mi ó ẹ máa wá tún wá rí pé wọn ìsábà dé káàpù kó òun ẹgbẹ́ ẹ wo ọjọ́ tí a ti ń gbọ́ Republican àti Democratic Party ní Amẹ́ríkà ẹ ní máa gbọ́ pé wọ́n dé káàpù kí ló dé tẹ́ máa dé káàpù ọ̀nà kan ṣoṣo tẹ́yàn fi lè sáàfù lú ọ̀nà good president and good team pàtì lọ yẹ kọ́ yan president tó bẹ̀rù Ọlọ́run kọ́dẹ̀ tó yan àwọn mínísítà tí ó bá ṣe kọ́dẹ̀ yan àwọn sẹ́nétọ̀ tí ó ń ṣòfin fún àtàwọn ará ẹ̀kù tí wọ́n jọ ṣòfin pàtì wá gbọ́dọ̀ jẹ́ pàtì àwọn olóríire kó lè bá àyẹ nínú olóríire ọgbọ́dẹ̀ pàtì àwọn tó pé àwọn aráàlú ní ń bẹ lórí wọn wọ́n lè yan ẹni tí ó ṣàánú wa tàbá níbẹ̀ abákẹ́ta fábàlẹ́wà president albarka ni ó ṣe sọ pé àbàlá ìjẹ̀ náà àpèjúwe rere fún gbogbo politics àtọ́ká lẹ́sẹ̀ politics dẹ́ta kò ti di president Nàìjíríà ọdẹ̀ tó ń wé láwà ní lọ́lú àwọn kiri yóò ó lé Nigeria president tí láwà ní tí ma ń wé kó tó di president òkú olórí rẹ̀ kó tó di president ọ̀gọ́lọ́pàá àwọn èèyàn wájẹ́ máa lọ sí òṣèlú wọ́n ti dáadáa ìṣẹ́ ń pẹ̀lú òṣèlú ìgbésí ayé yẹn ẹ bá ti wọ ọbẹ̀ kò lè gbé ìgbésí ayé bí normal Muslim tó bá ti gbé ilé jùjù tó bá jẹ yí pé ọba wá wọnú politics ọwá ń ṣe bí mùsùlùmí bọ́lọ̀ ṣe fẹ́ bá dàbí ṣe fẹ́ àwọn politician gan ọkọ̀ yàtọ̀ wọ́n dẹ̀ mẹ́fì gbogbo kan akú present councillor kan láàrin àwọn councillor 300 plus lọ́sùn state òun náà wá ṣiṣẹ́ lára councillor kan councillor wa ó ṣe lára councillor kan tí wọ́n bá wá ń ṣèpàdé bí owó councillor ṣe pọ̀ tó tí ó gbọ́n wọ́n bá mú tó wù hàn á méjì nìkan kódà àwọn ọ̀gá wọn mọ̀ sọ pé àti mọ̀ pé táwọn lẹ̀ èyí ò ní mú nǹkan ìkó ibá mú jẹ́ ń wí nìyẹn o tí ń tọ́ka sí wípé olórí irébú òṣèlú wọn ọgbọ́ lẹ́nu gómìnà òdìdí gómìnà ló sọ bẹ́ẹ̀ tóhun náà ń wójú rere Ọlọ́run ó ní olóṣèlú tó ṣòṣèlú ìgangan ni ó 99% lọ dájú pé káwà lè jẹ́nà ṣùgbọ́n àmì ìgbọ́n náà ń bẹ lọ́wọ́ ẹyọkan tó kù kí n wà nú wọn ẹyọkan péré tí ó wà lè jẹ́nà kí n wà nú wọn àwọn 99% ó tún wà lè ó dájú pé wọ́n lè wà lè jẹ́nà ó ṣe wíìnì mọ́tọ̀ ṣe wíìnì lẹ́yìn tóhun náà mú ronú lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ó là lè jẹ́nà yìí ó iná tẹ́lẹ̀ omi ó wọ̀ ayé òṣèlú ló ti bàbà ní ẹ̀sì máa tààrà yíjẹ ẹmọ́jà ẹmọ́jà ní pé corruption pọ̀ tó báyìí bó ṣe wílẹ̀ kọ̀ pọ̀ tó gbogbo pátá lẹ́ padà sàbẹ́ ìpẹ́lẹ̀ wọ́n ó bó ìjọ kan ọba tí bẹ́ẹ̀ ṣe tó ọjọ́ lójú ẹ bá pọ̀ kọjọ pé gbogbo 1 billion ní ẹyọ kan pé lọ́wọ́ ń bẹ̀rù Ọlọ́run oṣù láti mú gbogbo 1 billion kó jù wọn náà kọ́ àwọn ẹyọ kan péré kò fi sáré jẹ́ náà ọba tó ní á ẹ má torí yí pé ìjẹkújẹ common nínú òṣèlú ní kẹ́ẹ̀sí ẹ̀yìn náà bá wọn ṣe bẹ́ẹ̀ látẹ̀kúnnú ìmà àdébìlẹ̀ sọ bẹ́ẹ̀ ó ní ẹ má máa bá wọn ṣe gbójẹ́ máa ṣe ẹ sì máa sà fún wọn ṣùgbọ́n ẹ má bá wọn ṣe gbójẹ́ máa ṣe ẹ̀ntẹ̀kúnnú ní àṣàna náà so àṣàlì kí ọmọ sọ pé táwọn ìbá ṣe dáadáa àjọ máa ṣe ni wọ̀nyí ní àṣẹ ewu àṣàlì tàbí sàbúrú àjọ ṣe ànábì ní wọ́n tí wọ́n fún sọ́pọ̀ ẹmọ́jẹ̀ yìí máa ní pé gbogbo tí wọ́n bá ti ṣe àjọ gbọ́dọ̀ máa sí ní ànábì ní fíkẹ̀ sí wọ́n tí wọ́n fún sọ́pọ̀ ẹ̀dára yàtọ̀ tí wọ́n bá ṣe tọ́ da ẹ̀jọ́ sí
ṣùgbọ́n tó wọ́n ti ṣe tí ọ̀dá ẹmá jọ ìwọ̀n bẹ̀ tó lè láyé. Mùsùlùmí nù tán rẹ̀ a fi 100 ọdún mẹ́ta ó lé adìsẹ̀mí láàrin àwọn ọba kèfèrí ọ̀sẹ̀bọ. Àwọn bàbá wa nígbà wọ́n fọgbọ́n pé àwọn kọ̀ọ̀kan náà wọ́n ọba sínú Islam, àbí wọ́n ti pè sí inú Islam kó tó di pọ́jọba, kó tó di pé ìbòdé nǹkan tó 70% nínú ọba ilẹ̀ káàrọ̀ òjìrè ló ń gbé ọkọ̀ Islam lórí. Ṣùgbọ́n tẹ́ bá rí ètì gbogbo ọba ló ń lóòpọ̀ Islam, ṣùgbọ́n tẹ́ bá gbé ọba sí 100 àwọn ọba tẹ́pẹ̀rẹ̀ mùsùlùmí, over 90% wọn ní ṣẹbọ wọn mùsùlùmí tí ń gbé rẹ̀. Bí ṣe ń ṣe tẹ́lẹ́bọ ní ń ṣe ti mùsùlùmí náà tó kéré lẹ́ẹ̀dẹ̀dẹ́bọ̀ ló rẹ̀. Kódà ọmọ gbogbo píríọ̀dù yìí kìí ṣe píríọ̀dù ta lè sọ pé Islam jọba ọba láti ló gbá kò tí sí democracy, kò sóṣèlú yìí Islam jọba pápá. Ẹnu bí Islam ti jọba o ní bí rúùlù wé ẹgbọ́n mi ọba méjì ló ṣe yàtọ̀ ọlọ́wọ́ tó mú tèlú ìwá. Ọba alákọ̀ọ́kọ́ tó ń pè láwúsá tó pé àwọn àfáàwá kí sáwúsá ni wọ́n o, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ní gbogbo píríọ̀dù yẹn anybody tó bá wá láti Mali, ó wá láti Chad, ó wá láti ilẹ̀ Haúsá, gbogbo wọn pápọ̀ Haúsá wọn pè wọn ẹgbẹ́ ìsìnkú Haúsá ló gbajúmọ̀ jù. Àmọ́ àwọn àfáà tó lúwò pé wọn kìí ṣe ará ilẹ̀ Haúsá, àwọn ará Mali wọ́n wọlé wọ́n dẹ̀ hàlẹ́ wọn ẹ̀kọ́ wa. Lẹ́yìn náà àwọn adún ní ọba kejì wọn náà ni Muhammadu Lamuye, wọn náà tó gbógun tẹbọ bí aláwọ̀kọ́ sí gbógun tẹbọ. Aláwọ̀kọ́ yẹn wọn ló yọ̀ǹda ilẹ̀ òsànlé babasa kí wọ́n fi kọ́ mọ̀sáàsì. Àwọn ará 1614 kó tó wá di pé Lamuye dé, Muhammadu Lamuye òun tí ẹ̀tún wa gbóná ààrẹ láti ìgbà tí ọba aláwúsá ti jẹ gbogbo ọba tí ń jẹ ní owó mùsùlùmí ni. Èyí tí èyí ṣe mùsùlùmí láàrin wọn kò sọ pé wọ́n ṣe mùsùlùmí, ó ti ń pẹ́ kan tó máa pé kéèkéèrè èsè mùsùlùmí síbẹ̀ kò rí sí. Ó dà àwọn ìtàkà ń bẹ yí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí gan ó padà dúró sínú Islam padà, tí mo gbọ́ lẹ́nu àwọn àgbà, ó padà dúró ní Islam rẹ̀ padà náà lọ bá sí àbí Bọ́lá mọ́ni wọ́n lọ padà dúró orí náà níka ìgbésí ayé ẹ̀. Gbogbo ọba tí ń jẹ níwò bó ṣe rínú ní ọba 13. Olúwo Ọlọ́run fi kẹ́ wa láti wá rántí ìtàn wa, láti wá rántí kí ní o ìtàn wa gẹ́gẹ́ bí mùsùlùmí. Ẹwà ní gbogbo àwọn ọba tó jẹ kí ìbò tó dé yìí, bẹ́ẹ̀ bá bá mùsùlùmí láàrin wọn kò sí sọ pé ìjọba Islam o, àyàfi ti wó méjì péré tó sọ wá ló kọrin, èyí tó pé Islam wá àti èyí tó ní ẹ̀tọ́ bá ti jẹ́ nọ́bọ̀ ọ̀gbọ́dọ̀ wà ní olóyè ìhun kò sí gbọ́dọ̀ bó ṣe mítìn. Tí wọ́n bá wá fẹ́ jókòó mítìn ní àwọn ọlọ́oyè bọ́ọ̀bá ti mú láwàdí wá láti lé lára àgírí mọ́sálásí báyìí, ọba gẹ́gẹ́ wé láàrin lára àgírí mọ́sálásí báyìí láwàdí wà ń bẹ ọya wé láwàdí. Olóògbò ni ẹlẹ́bọ kò ní lè wé láwàdí, ó fáìtì wọn tó lágbára, ara wọn tó jẹ́ kí Islam kó lágbára nílùú wọnù táàgbọ́dọ̀ gbàgbé wọn kó tó ní pọ́lọ̀wọ̀ ayẹ̀ tèlú. Tẹ́rí gbogbo tẹ́rí ẹni lára tèlú mo máa sọ kíníkà fún yín, àgbọ́yé Islam pọ̀nbélé. Ọlọ́run pàṣẹ 100 lápòjú ẹ̀ alákọ̀ọ́kọ́ ọbẹ̀ ní pé ẹ má ṣẹbọ. Sẹ́rí 99 tó kú wó tó aláwọ̀kọ́ Yorùbá ní òye yìí kí ló dé alákọ̀ọ́kọ́ gbogbo àṣẹ tọ́lọ́ bá pa pátápátá ikú pọ̀, gbogbo àṣẹ tọ́lọ́ bá pa pátápátá ẹyọ kan náà ló lè rú tó lè gbà foríjì, yòókù tó bá tọrọ foríjì Ọlọ́run ọ̀dọ̀ àríjọ àmẹ́yọkan ọ̀láforíjì ẹyọkan náà lẹ́bọ. Ọba kan wá dìde ó ní mùsùlùmí lóhun òun ọ̀sẹ̀ ẹbọ ó tún wá ń fàìtì ẹbọ
nǹkan mí ìtẹ́ bá rí lákẹ́rí lára ẹ̀ ẹgbẹ́dúgbò ọlọ́run máa tó ṣe ẹgbẹ́ mi ẹ̀sìn kò yí àdàdà tó rí ẹbọ tẹ́ rí òun ní ìpìlẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ òun ní ìrí ọlọ́run fín ìsí ọlọ́run bí ìgbà kó nǹkan lọ dáwà yíyẹ ìyẹ ọlọ́run láti lè bójú ọlọ́run jẹ́ láti kọyọ ọmọ ànábì ádámà sí ẹni ọ̀dà gàgà agbọ́dọ̀ ṣẹbọ bó fátàrà yìí olójú ibi tí Islam lágbára mọ́ tọrọba ọba lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìfáàtì ọ̀làjú tí mùsùlùmí gan ní látara kí wọn lọ́ba kò extend ìmọ̀ tí wọ́n ní kò extend tó ní jẹ́ ń pè ní authority nílẹ̀ káàró òjìire àkọ́kọ́ ọ̀nà làwọn ọba authority ọba government lẹ́yìn náà àwọn ìbò dé wọ́n ajá àwọn ìbò kìríyó ni wọ́n á gbé lọ́lá alùgbà tí ẹ náà bí 100 ọdún a fi wà lábẹ́ ìmúnisìn wọn àwọn èèyàn lọ́rin ọba ńlẹ̀ kódà ọba alẹ́ Haúsá wọ́n rẹ̀ wọn náà lẹ̀ wọ́n á pààrọ̀ authority kó lọ́ba wọ́n pààrọ̀ sí democracy wọ́n sọ ètò ìṣèjọba di secularism ìgbà tí wọ́n sì yìí ní tí kò fi ṣe ará nọ́ọ̀tì ni pé ipò 5 kan ń bẹ nínú Islam tá a bá complete ipò 5 yẹn ìgbà yẹn ni mùsùlùmí tó jẹ́ àlùmọ̀ ó ti wà saved báyẹn ó ti wà kí ni ó saved bí level by level ni level alákọ̀ọ́kọ́ ó náà kárí mentor ẹni tí ó pè wá sẹ́sìn level ẹlẹ́ẹ̀kejì kárí àwọn tí ó dá lóhùn tí wọ́n máa gbọ́rọ̀ level ẹlẹ́ẹ̀kẹta àwọn tí ó wá dá lóhùn tí ó jẹ́jẹ́ máa tí ń gbọ́ ọ̀rọ̀ olórí tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lóhùn àwọn ìyẹn wá gbàgbọ́ yé ṣẹ́rí bí Islam ṣe rere ìmísí wá other world manhaj ìmísí ni revelation manhaj ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ àmọ́ ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ yẹn àwọn èèyàn tó bẹ́ àti gbọ́ tántó bẹ́ẹ̀ wá ju Ọlọ́run Mùsá ló bẹ̀rẹ̀ Ọlọ́run sí ẹmọ tó ṣẹlẹ̀ sí bóòlù sí gbọ́rọ̀ Ọlọ́run ẹgbẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ó ní àṣàlùwàlá ibo ní ó dùn òṣì tí ó ti practice ibo náà ó ti ṣàlùwàlá fún àtàbí àmà bá ṣe máa ṣàlùwàlá ó ní akírun iwájú rẹ̀ ní ó ti rùkú al-asasul awwal wọn náà ní kí mùsùlùmí kó ní tí ń tẹ̀lé ó sì jẹ́ pé tí ń tẹ̀lé ohun ní tí ń fẹ́ láti sánmà ní so problem tí yóò bá wá nínú ìsinmi pé a ní tá ń tẹ̀lé kí ló dé àwọn mẹ́rin tí wọ́n fẹ́ mẹ́ kàí àwọn náà ti ní problem kò lè jẹ́ kí n tá ń tẹ̀lé ó jẹ́ ní ta ní tá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó bí ọ̀rẹ́ ká tẹ̀lé àwọn tí bá ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó bí ọ̀wọ́n ní fọ́nká bá ṣe fọ́nká yìí bẹ́ẹ̀ ṣe yẹ afọ́nká ní wọ́n bá kó ń ṣe tí ẹ̀ ìlànà wá yàtọ̀ sí ara tí ìbá ṣe wọn lọ́jọ́ra wọn kíbùlà ọjọ́ra wọn hajji wa ọjọ́ra wọn láìláìlá ọ̀kan náà láti gíní láàpẹ̀ bẹ̀tí níbi àwọn ẹ̀kọ́ tó yẹ kó dé ọ̀pọ̀ èèyàn kan lè rìnrìn kan náà àwọn ẹ̀kọ́ yẹn aláàkẹ́ kí ló dé tẹ́rí sílábọ̀ọ̀ṣì tí a bá kó different teacher wá ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ó tún kí ni o syllabus different teacher tí different teacher bá ti wá tún syllabus ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ a jẹ́ pé gbogbo ẹ̀tọ́ bá ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn in tọ́gà rẹ̀ bá sọ fún yọ́ máa sí kíní tẹ́ bá wá kọ́ àwọn student ń papọ̀ wọn ò ní ẹnu wọn ò ní kó alẹ́gbọ́ ni àwọn àfáà ti ń sọ fún pé tẹ́ ń pèlẹ̀ sí rí wọ́n pọ̀ wọ́n sì máa takura wọn bí kódà àwọn alùsùn náà máa takura wọn ó súfì náà máa takura wọn àti súfì àtàlùsùn náà bẹ̀rẹ̀ ríra wọn bó wà ara wọ́n sì ájọ á sì sọ̀kan tẹ́ wá rí kó lè bá jẹ́ pápọ̀ yìí wọn ọjọ́ ọ̀kan ọlọ́run wa máa mọ́ mú ustaasu kan ṣoṣo tí ṣe Muhammad ọmọ Abdullahi ó ní wọ́n ni ọlọ́ ṣàlàyé ẹ̀ lọ́jọ́ kọ́ yẹ kó lójú ayé ètí ẹ̀ àtọ́gbọ̀n ọdún lẹ́yìn ètí ẹ̀ àlùmọ́ òfọ́ ẹ̀yọ̀kan wọn jẹ́ kí lóde ẹ̀tọ́ explain ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yọ̀kan ni nípàdé àgbọ́yé ẹ̀yọ̀kan ní wà lórí àwọn èèyàn àgbọ́yé ẹ̀yọ̀kan ló sọ àwọn èèyàn di jàmá kí ni o ẹ̀yọ̀kan tó yẹ so bí Islam ṣe máa fọ́ọ̀m àkọ́kọ́ ni ọ̀rọ̀ táàgbọ̀ ọ̀dọ̀ táláwà ti gbọ́ kọjẹ́ pẹ́ nìkan
kó lè bàjẹ́ pápọ̀ yóò jẹ́ kí ni o ẹyọ kan. Ẹnìkan ní alcoholic ọ̀rọ̀ ní and the manhaj syllabus alcoholic the leader the mentor must be one ẹyọ kan lọ́gbọ́ ẹ̀kọ́ jẹ́. So débi wípé kápọ̀ wọn bàtí ẹ̀wà pọ̀ tí wọ́n fọ́n káàkiri ìlú ẹyọ kan lọ́ẹ̀ kí wọ́n kí gbogbo àwọn tó fẹ́ fẹ́ káwọn kọ́ ẹ̀kọ́ lára wọn. Nínú tí wọ́n rí sí ní nọ́ọ̀tì ni pé lè ra àfáà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ìlọ́lọ́ ọdọba láyé Ahmadu Bello wọ́n gbà fún Ahmadu Bello àfáà àwọn ẹyọ kan ni ọ̀gá àwọn ẹyọ kan ni Ahmadu Bello tọ́jú àfáà àwọn ìwọ́n náà tún ní nígbà wọn bí politics tó ló bá tọ́ ó fún ẹ ní structure ẹnu wọn kò lọ́jọ́ wọn jàǹfà ní òṣèlú ibi tí mùsùlùmí ọba ti lé fẹ́ ló kò ká jàǹfà ní òṣèlú wọ́n máa bá wa ṣẹ́ra wọn ni wọ́n máa yan ajẹ́ wọ́n máa pa wá ti gbà tí wọ́n bá fẹ́ ká tẹ̀ka lásán láàfàlú tá bá tẹ̀ka tán àti useless. Ẹ máa wò láti bí ilẹ̀ Yorùbá ẹ̀ tí wọ́n máa kọ́ mọ́sálásí kò lè fáìn tó tẹ́bá ti dé Ìlọrin torí Ìlọrin ní structure lọ bá wọn tẹ́bá ti dé Ìlọrin ẹ̀rí pé mọ́sálásí wọ́n fáìn àbí tẹ́bá ti dé náà tẹ́rí pé mọ́sálásí wọ́n tó fáìn ju fún tẹ́bá tó wá dé ilẹ̀ lábára ló tó fáìn sí ẹgbẹ́ tó mẹ́ bẹ́ẹ̀ ṣe rí náà ní mọ́sálásí ṣe rí bẹ́ẹ̀ ṣe rí ni àtàmójútó ẹ̀ àmójútó tẹ́ fẹ́ sí ó ti wà lára àmójútó ẹ̀ fún mọ́sálásí ń bí yóò rí rákúrakú ní kérédé àwọn tí ó ń sẹ̀sẹ̀ mí náà rákúrakú ẹ̀sìn ò tóbi lára wọn ní tó bí mọ́ káàmù. Number 1 àgbọ́yé tó yẹ kí agbọ́yé ọ̀sọ̀nù nítorí pà ní ustaz gidi ẹyọkan tí ọkọ̀ wà. Number 3 jama'a tí ń gbọ́rọ̀ ní lẹ́fù tí yóò bá wà jama'a tí ń ṣe gẹ́rẹ́ kìí ṣe leading group àkìí ṣe leading group àìsí ṣe learned group ṣùgbọ́n listening group ni wá tí ń gbọ́rọ̀ lẹ́fù ẹ̀ tí ń gbọ́rọ̀ bí bàtà ní ṣe wá sí fún amáka tó ló dápẹ́ ní leading group lẹ́ni pé ó ti kúrò ní level study ó ti kó primary ó ti kó secondary ó tó parí degree in fact ó ti kàgbò tí ó kàtàn ṣe pé kí ló di professional the professional group ó náà pè ní àdìwúmà torí umma yẹn náà wọ́n ti mú ìmáàmà yẹn ni pé leading adarí jẹ́ pé ní umma ni pé àwọn mùsùlùmí tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn wá unite wọn lábẹ́ olórí kan wọ́n fẹ́ wọ́n kọ́ àwọn ni wọ́n darí bí ọba wa yóò bá wòye ìdí ní tàbí lè darí ibi tá a wà yìí jẹ́ pé kiri yóò dé lẹ́yìn wa ní darí ẹlẹ́bọ̀gá tó rọ́wọ́ mú jù àlọ́ wọn ni máa lórí ṣá ẹ̀mọ́ tó dé àwọn olè ìfẹ́nu kò ń jọ ní àwa dìbò sọ yẹ kí àwọn kiri yóò lọ wún èmi Tinubu mọ́ Èkó àwọn mùsùlùmí ṣe rèé candidate wa nù sọ yẹ wọ́n wún èmi ẹ̀mọ́ state ti ń gbé kó tó wá wún èmi rẹ̀ ní state bá bá rẹ̀ lọ́sùn kí ni yẹ́ fi wún èmi kí ni yẹ́ fi wún èmi ìdí àmì wọ́n ìrìnà pé wọ́n unite kí ló dé structure wọ́n gba kó wọ́n fọwọ́ kan tí wọ́n bá ti ẹ̀ ní jẹ́ pé gbogbo wọn ló lọ ibì kan náà pass mark ó ní 80% ẹgbẹ́ wọn ni pass mark ní ó tún ti kọjá pass gan very good 85% gẹ́gẹ́ bí ìwádìí Christian ní south ndí ibì kan náà wọ́n lọ wọ́n lọ fún òkú pàtì tí Ọ̀yọ́ exist wọ́n lọ fún ní ìsẹ̀mí wọ́n lọ sípò pẹ́pẹ́ wọ́n sípò kankan ṣùgbọ́n nítorí pé wọ́n ní structure tó manage unity wọn tí wọ́n àà ní adìbò bá ti kú adìbò fún kánkásó àtúndú òun wọn kan àtúndì fún Tinubu tí ìbá ṣe bò náà ti Tinubu lè wọlé síbẹ̀ àtúnfi rárá àdáà náà bá ṣe pé bó wọ́n yára yẹlẹyẹlẹ lẹ́wọ̀n síbẹ̀ àtúnwọlé náà àtúnlù wọn pa tí ó tọ́ka sí pàwà lánì kí ni o lánì country ṣùgbọ́n Yorùbá bí yìí o unite Mùsùlùmí o unite lẹ́yìn jama tí ń gbọ́rọ̀ dá ẹgẹ́ bí student tó wà ní school primary secondary university ṣùgbọ́n wọ́n mọ̀ ní àwọn tó ti wá gbọ́yé wọ́n ti di professional so wọ́n lè di engineer wọ́n lè di medical doctor wọ́n lè di nurse wọ́n lè di gbá torí wọ́n ti ka ẹ̀kọ́ tó ẹ̀kọ́ wọn kọ́ wọ́n ti kéré o wọ́n ti kọ́ Yorùbá ẹ̀kọ́ tó yọ ọ̀pọ̀ kéèkọ́ máa over 90% ìmáàmù lẹ̀ káàrọ̀ òjíire ní ọ̀tọ̀ sí máàmù
lárúbáwá wọ́n mú wá ní wá tó lẹ́yìn ìmáàmù kan ìtàmẹ́jẹ̀ dákọ̀ òlú wọ́n ṣe kàámọ́ ọkọ̀ ní pé kí ni wọ́n wí náà wọ́n ni ẹ̀mọ́ wọ̀rí wọ́n pèrú wọ́n ṣe kàámọ́ wọ́n ni tí wọ́n ò ní ṣe kàámọ́ ni ọgbọ́ tí wọ́n ṣe kàámọ́ wo ṣùgbọ́n tí wọ́n ṣe kàámọ́ wọ́n sáà wóró létí tí ẹni pé kí èdè lábálẹ̀ ń sọ yìí èdè lábálẹ̀ wọ́n sì ń sọ wọ́n mọ́ sí mọ́mọ́ kàdìkà mọ́ ti sọ́lá kàdìkà lábáwọ́ sọ pọ̀ sọ gẹ̀gẹ̀ ni tí a rí ìrun mọ́gíríbì àbí sáìdẹ̀ nígbà tí máa mọ́ àbẹ̀rẹ̀ sí kírun wọ́n sì bínú nù kéèsè kí àkùnrin nìta báwo ni kírísẹ̀ ṣe rọwọ́ mú níbi ìjú àlọ káwọn tó yẹn lídà 80% inú lídà wọn yóò lọ school of theology àrí wọ́n tó ṣe screening fún lọ́dọ̀ jáde no school no screening èmi lọ́sàtẹ̀mí rẹ̀ bá káàkiri ó wá jẹ́ kó jẹ́ wípé bí àwọn adarí mọ́sálásí tó jẹ́ ẹnu lẹ́fù leadership níbi mọ́sálásí nìkan we have many institutions tó ju mọ́sálásí lọ mọ́sálásí is a primary institution lọ́dọ̀ wa primary level ni a kan bẹ̀jẹ̀ ju mọ́sálásí lọ olóògbé tó ju mọ́sálásí lọ ní ibi ẹ́ ti ń dá ẹjọ́ court Islam mọ́sálásí ẹ̀dọ̀ kí wọ́n bẹ̀lá sí ọ̀nà ẹgbẹ́ ìsìn court Islam bẹ́ẹ̀tù lè máa lè bí tí gbogbo tẹ́fẹ́ ná lórí Islam àti lórí ẹ̀tọ́ bá ní problem ibi tẹ́ lọ bẹ́ẹ̀tù ilé rẹ̀ house of finance Islam ní tiẹ̀ yóò bó ní court yóò bá Muslim ní court ẹlẹ́bọ́dẹ̀ ní customary court yóò bá Muslim ní court Christian ló ní common court tẹ́ ní magistrate ní high court náà náà ní yóò bá Muslim court tí ẹ wà àníwọ́n bí adájọ́ àgbàlẹ̀ gómìnà lọ sọ fún mi bẹ́ẹ̀ fún bàtà bí ẹlẹ́ rọ pé àlóòtọ́ náà kí Sharia court of appeal ẹ̀kọ́ wà lóṣogbo and kí Sharia court sí wà ní gbogbo wọ́n ní bàbá adájọ́ àgbà gbogbo Ọ̀ṣun kí ló dé tí ò fi rí bẹ́ẹ̀ tí ẹ̀mọ́ adájọ́ sọ ó ní wọ́n béèrè ọlọ́run Muslim ò béèrè bóun ó sì béèrè sọ̀rọ̀ ẹ̀yìn kan ni ọ̀ràn ẹ̀yìn kan ẹ̀yìn tọrọ ọyọ́ kan bóòlù ọ̀ràn ẹ̀yìn ó sì kan ẹ̀dẹ́ ni wọ́n bá gbọ́rọ̀ ní ọmọ kó ń dáná nínú ìtàn àfáà yìí máa bá yín sọ àwọn ọ̀rọ̀ pẹ̀ká ìpẹ́ ẹ̀sàsàlá kẹjọ kẹma lọlé ìyẹn lọ́jọ́ ìpẹ́ àwọn ọkàn kó yíma rógà onímàlú ọgọ́rùn ún bọ̀ onímàlú ọgọ́rùn bọ̀ bí màlú ọgọ́rùn bọ̀ bí màlú ọgọ́rùn bí a màlú ọgọ́rùn bí b màlú ọgọ́rùn tí ń bẹ ń bí Fúlàní ń bẹ mẹ́ tí ń darí ẹ̀bọ̀ àbẹ́yìn yìí Fúlàní ẹ̀ ti kú táàmì ẹ̀ ti bá jọ pàdé tí wọ́n túká kílẹ̀ mọ̀ tí wọ́n ṣẹlẹ̀ tí àgbẹ̀ ètò ní Fúlàní yóò kó ẹ̀mọye lọ èjì ọ̀bá rí kó lọ yóò sòfò dànù ní bẹ́ẹ̀ ní Yorùbá Muslim the leadership structure kí lọ bí kan náà so àwọn kiri oní ọmọ kó fà yí àwọn alágbé Tinubu wọlé tó ó sú ọ̀bàjẹ́ wọ́n takò ní àná wọn jẹ báyìí kí ló tàbí rí jẹ sẹ́yìn ní ẹjọ́ lọ bèèrè ní ẹni tí ó sọ fún yí pé Tinubu mọ́lẹ̀ chibo ní bíbáyìí ní orúkọ Islam gbogbo ọmọ rẹ̀ ní pé ta ni àwọn aráàlú ti ẹgbẹ́ ti sọ ọ́ ti tẹ̀lé ọ̀nà and the structure àwọn orígun Islam ni tí ọgbọ̀dọ̀ máa exist bí Islam ṣe rí gẹ́lẹ̀ bọ́tọ̀ fún yóò yọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tọ́lálàáfíà tọ́lọ́nù mẹ́síà ẹni kan mọ̀ ṣàlàyé ẹ̀ àwọn kan mọ̀ gbọ́ àwọn tí ń gbọ́ ń gbọ́dọ̀ develop ó di homa yóò tó máa wọ́n nípa àwọn ẹ̀tọ́ pé àwọn náà máa mójútó àwọn èèyàn wọ́n máa lead àwọn èèyàn ẹ wo pátì ọ̀pọ̀tọ́ aráàlú pátì tí ń darí wa APC ní darí wa tí wọ́n pọ̀tọ́ aráàlú ní ọ̀pọ̀tọ́ aráàlú mẹ́mbà APC ọ̀pọ̀tọ́ aráàlú ṣùgbọ́n tó pé learned group ní decision group ní missionary group ní ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ní program àti darí wa lọ́jọ́ wọn máa darí wa bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ṣe jẹ́ ẹ̀yin náà kẹ́ mọ́ mójú táwọn èèyàn bẹ̀tẹ́ ẹ̀ mọ̀ ẹ̀yin náà wá sọ̀rọ̀ ayé dèrò ìyàwó ń jẹ́ ìmọ̀ ara àwọn èrò lọ́jọ́ gbogbo ọ̀rọ̀ wọ́n máa dàgbà ẹ̀sìn ìlú yóò lè da tọrọ bá lọ́pẹ́ majority tó yẹ kọ́ carry vote or carry vote àwọn èèyàn mẹ́wàá ìdí tí parí ọ̀rọ̀ mi sínú wọ́n fún wọn ní 1000 kan fi jẹun tí ẹ̀kọ́ òkú ní 100 naira àwọn mẹ́ta pé lọ́dọ̀ ṣubú àwọn mẹ́ta wọn tó wá kóra wọn lọ sí ẹnu báńkì wọ́n á lọ gba 1000 tó bá ti wá gba 1000 wọ́n á parọ́ fún àwọn yòókù tí wọ́n mọ̀ wí kankan àwọn méje yòókù wọ́n sọ wọn pé 300 péré náà ni àrígbà wọ́n tó wá jọ pé 300 dùn ẹ dákun kí lẹ́mọ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ láwùjọ àwọn kan máa lówó àwọn kò ní sí kéré wọn ní lówó kí yóò ní máa lówó àwọn náà bẹ́ báǹkì àwọn náà bẹ́ iṣẹ́ ìjọba ẹ̀yìn bí kẹ́ máa ta rógbó bí kẹ́ máa dáko
bàbá kan ó ti ẹ̀kú oko ni wọ́n sì ní ó lé 47 years láti dáko wọ́n tó wá kú oko àwọn bàbá tí yóò kù sóko ni àwọn bàbá tí wọ́n bá ń gba owó gidi lọ́wọ́ ìjọba gbogbo ìjọba táwọn èèyàn ń jẹ àṣìjọ ní ni àjọ lówó ni tẹ́ bá dé báńkì ní sikẹ́ tó bá mùsùlùmí ẹ̀ ti bá kiri ó bí mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ tó bá mùsùlùmí ẹ̀yọ kan tẹ́ bá sa gbogbo báńkì ìjọ tí ń bẹ níbi nílẹ̀ Yorùbá ẹ̀ táwọn náà mọ́níjà báńkì nínú mẹ́wàá tí bá ti bá lẹ́ẹ̀rẹ́ ẹ̀yọ kan tó jẹ́ mùsùlùmí ìdíjẹ́ tí wá ní bá níbi gáràjì tí wọ́n ní mọ́tò kan ọlásídẹ́ǹtì fàtáì ní ọwà sẹ̀mí ò ní ó sì gẹ́ni ló sì kọ̀ọ̀dọ́ ẹ̀ ìjáde lè rí yóò láti kẹ́mọ́ sọ géètì wọ́n láwọn ní security àwọn ìjẹ́ tẹ́bá sí business local business lè máa ṣe kìí ṣe national business ẹ̀yẹ́ sí international business kí ló dé àwọn kèfèrí yẹn lọ kọ́ fà bẹ̀ láti gbà tẹ́ èbò ti dé ní o ti jẹ́ tí fẹ́ fún Nigeria structure ní o ti jẹ́ kẹ́ kàwé tábẹ́ ìbájọ kàwé nígbà náà àbájọ ọ̀bájọ fi á bú ìdí structure ni ṣùgbọ́n àwọn akọ́kọ́ kàwé àwọn lọ́kọ́kọ́ sí ibi structure yẹn ni pé gbogbo ọ́fíìsì ìjọba wọ́n á ti wá bọ́ bẹ̀ báwọn náà bá ń kàwé ẹni ọkọ̀ débẹ̀ òní ọmọ sọ iye yẹn tí wọ́n àjọ rẹ̀ abẹ́ẹ̀kọ́ wọ́n wà ní jẹ́ àmọ̀ pé wọ́n pààyàn bí tí ìbá ṣe ń dún àwọn kọ̀ọ̀kan táwọn olóṣèlú kan tó ní wọ́n bá pé bá sí kíni àwọn olóṣèlú wá rí lónìí wà sí ẹni ọgbọ́n dáadáa nú wọn mọ́ tí wọ́n máa ro ti àwa mẹ̀kúnnú tí yà ń jẹ ìyá yìí rí èrò Nàìjíríà ní o torí pé nǹkan tá a jọ ní àjọ jẹ́ nǹkan tá a jọ ní owó wà bí ó wà Ọ̀ṣínbàjò nígbà tí tó fi wà ń bẹ̀ nǹkan bí 100 mẹ́ta àwọn ọmọ ẹlẹ́sìn rẹ̀ ló kó wọ Central Bank kò sí mùsùlùmí ẹ̀kan bẹ̀ ṣe ẹ̀mọ́ tí wọ́n máa bá ṣe jẹ́ àwọn lẹ́lẹ́ sábà máa rí ibi iṣẹ́ ìjọba wọn ní sábà rí àwa ìyẹn tó jẹ́ pé tí ṣògbò owó ju àwọn ọmọ yìí náà ní ìyàwó jù wọ́n dẹ̀ ìyàwó yìí náà jù Ọlọ́run darí tí a ẹlọ tó núrò ẹjá reform ara wa carry organize Ọlọ́run pẹ̀lú ọ̀sán wà náà rò bíkà